Nàìjíríà ló ń léwájú nínú àwọn ọmọ Yahoo tọwọ́ ọlọ́pàá Interpol ti tẹ̀ l'Áfíríkà. Àjọ Interpol ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó mà lé ní èèyàn ọọdọrun tí wọ́n jẹ́ afurasi onijibiti ayelujara tí ọwọ́ ti tẹ̀ lórílẹ̀‐èdè Afrika fún ẹ̀sùn lílu jìbìtì. Interpol ṣe àfihàn orílẹ̀‐èdè ilẹ̀ Afrika méje tí àwọn ọ̀daràn ti ń ṣiṣẹ́ o tí àwọn aláṣẹ ìlú sì fún láṣẹ láti mú àwọn afurasí mẹfalelọọdọrun gẹ́gẹ́ bí Interpol gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ìwádìí wọn ó mà ló mà dá lórí àwọn afurasí tí wọ́n lu àwọn èèyàn ní jìbìtì pẹ̀lú iléeṣẹ́ ìfowópamọ́ orí ayélujára tí wọ́n ti lu èèyàn 1500 ní jìbìtì. Ìwádìí Operation Red Card òun la fi mú àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ láti oṣù kọkànlá ọdún 2024 sí oṣù kejì ọdún 2025 tá a wà nù rẹ̀ yìí. Èyí ni a gbé kalẹ̀ láti fòpin sí lílu àwọn èèyàn tó wà ní orílẹ̀-èdè míì ní jìbìtì èyí tó ń ṣe ọ̀pọ̀ àkóbá fún ìdókòwò. Àwọn agbófinró lórílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà méje náà ó ní wọ́n ti mú tó èèyàn mẹfalelọọdọrun tí wọ́n tún gba ọ̀pọ̀ ẹ̀rọ tí wọ́n ń lò láti fi iṣẹ́ yìí lọ́wọ́ wọn o. Àwọn orílẹ̀-èdè fún ìwádìí Operation Red Card ó ní Benin, Côte d'Ivoire, Nàìjíríà, Rwanda, South Africa, Togo àti Zambia. Orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọwọ́ ti tẹ ọ̀pọ̀ afurasí jù tí Rwanda, South Africa àti Zambia tó sì tẹ̀lé o. Wọ́n ní kó wá wo orílẹ̀-èdè àti afurasí tí ọwọ́ Interpol tẹ̀. Nàìjíríà wọ́n ní fún orílẹ̀-èdè wa Nàìjíríà Interpol ní ọwọ́ máa tẹ èèyàn 130 tó fi mọ́ 130 ọmọ ilẹ̀ òkèrè lórí ẹ̀sùn lílu èèyàn ní jìbìtì orí ayélujára. Bẹ́ẹ̀ bá gbàgbé àjọ EFCC kéde pé àwọn ṣàwárí ẹgbẹ́ kan tí ọ̀pọ̀ wọn jẹ́ òyìnbó tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà tí wọ́n ń lu àwọn èèyàn ní jìbìtì yahoo lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ yìí mà ló wáyé o nínú oṣù kejìlá ọdún 2024. Bákan náà EFCC ní àwọn òyìnbó tí ọwọ́ tẹ̀ náà ó ní àwọn máa ń gba àwọn ọ̀dọ́ Nàìjíríà ṣiṣẹ́ o fún wọn ní ẹ̀rọ ayárabíàṣá àti fóònù, kódà wọ́n ṣí ojú òpó ayélujára fún wọn láti máa lu àwọn èèyàn ní jìbìtì. Interpol ní ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ọwọ́ tẹ̀ ó mà ló mà jẹ́ 130 tó fi mọ́ 130 ọmọ òkèrè tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ jìbìtì náà. Interpol ní àwọn afurasí náà wọ́n ń gba àwọn èèyàn sí iṣẹ́ o láti ọ̀pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti máa lu àwọn èèyàn ní jìbìtì. Wọ́n wá fi kọ́rọ̀ wọn pé pẹ̀lú ìwádìí wọ́n gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 26, ilé 16, ilẹ̀ 39 ní Nàìjíríà. Wọ́n ní Rwanda tiẹ̀ lásìkò ìwádìí náà àwọn agbófinró ilẹ̀ Rwanda wọ́n mú èèyàn 55 tí wọ́n ń ṣe iṣẹ́ jìbìtì tí wọ́n sì rí ọ̀pọ̀ ẹgbẹ̀rún dọ́là gbà padà lọ́wọ́ wọn o. Interpol ní àwọn agbófinró wọ́n mọ̀ mú ikọ̀ àwọn afurasí ọ̀daràn lẹ́yìn tí wọ́n lu èèyàn kan ní jìbìtì owó tó lé ní $305,000 ní ọdún 2024 ní orílẹ̀-èdè South Africa. Interpol ó mú èèyàn 40 tí wọ́n ń ṣe iṣẹ́ o tí wọ́n sì fi ìpè àgbáyé lu àwọn èèyàn ní jìbìtì. Wọ́n ló lé ní ẹgbẹ̀rún síìmù tí wọ́n gbà lọ́wọ́ àwọn afurasí náà tí wọ́n ń ṣe iṣẹ́ ibi náà. Wọ́n ní Zambia wọ́n ló tó èèyàn 14 tí wọ́n mà mú lórílẹ̀‐èdè Zambia ni wọ́n ń lo ọ̀nà ẹ̀bùrú borí fóònù àwọn èèyàn. Àwọn afurasí yìí ó ní wọ́n ń lọ àtẹ̀jíṣẹ́. Àwọn afurasí yìí òun ló ń lo ayédèrú àtẹ̀jíṣẹ́ tó jẹ́ pé tí àwọn èèyàn bá ti ka àtẹ̀jíṣẹ́ náà tàbí tẹ líǹkì tó wà nínú rẹ̀ áàpù kan yóò wọ orí fóònù wọn o. Ìyẹn àwọn afurasí òun ni wọ́n ń lò láti ṣe ìjàmbá fún àwọn èèyàn nípa wíwọ orí ilé ìfowópamọ́ wọn lórí ayélujára. Ọlọ́ọ̀bá kó mẹ́jì á kọ́wọ́. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún wá gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa. Lágbára Ọlọ́run bá aburú oníṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa o.